ní 1999 1993 sà nípa MK Abiola tó ti mọ́nu Galo tí Gani Adam Gani Fáwẹ́mì tó jáde àwọn ọba nígbà tó ń lọ bá IBB ṣe meeting ìgbà tó máa jáde padà kí náà ní ọ̀fẹ́ sọ tó wọ́n ti fi sentiment sí Ọọ̀ni ń sọ fún wọn yín pé Síjú Adé gbà yẹn ó ní the man is talking sense mi lè never gbàgbé nígbà tí gbogbo àwọn ọba tó ń lọ ṣe meeting pẹ̀lú Babangida ibẹ̀ ni Gani Fáwẹ́mì ti sọ pé òun ò láyé òun ò ní forí balẹ̀ fún ọba kan mọ́ ṣé rí àwa Yorùbá a jẹ́ pé nǹkan tá a bá ń jẹ lọ́ba ìlàmọ̀ a fẹ́ mọ anybody nǹkan tá a bá ń jẹ lọ́ba ìlàmọ̀ ṣé bí Tinubu ìgan ẹ mọ̀ gbà tí Tinubu tó kọ́kọ́ fight tó sá lọ vẹ́sìtì tó sá lọ tó wà against ṣé rí bí mo ṣe sọ síwájú Yorùbá ní problem Nàìjíríà Yorùbá tó wà ní problem ara wọn nítorí pé kí ni Sango Igboho ta ló ń jà fún ó ń jà fún Yorùbá nation nígbà tó time kan tó ń sọ̀rọ̀ àwọn Yorùbá ẹ̀ náà lọ gba bọ̀dì tó wá ka mọ́lé tó fi sá lọ